ti rin láyé Abbas òpìtàn lẹ Yorùbá alahaj láyé Abbas ẹ ti rin fín ẹ wá gbọ́n tí wọ́n tún sọ torí iṣẹ́ rẹ̀ ẹ̀yin Alakatakiti ẹ̀yin tẹ́ ẹ̀ dá kan mọ̀ èmi ò porúkọ yín o kì í ṣe fẹ́ èbúkẹ́ ẹ̀ lè kán lè bá a mọ ẹ̀yin tẹ́ ẹ da ìsìláàmù rú tẹ́ ẹ fẹ́ gbọ́mọ ọba fọ́sùn tẹ́ ẹ fẹ́ gba èdè Yorùbá kúrò lẹ́nu wa kẹ́ ẹ gbé fún wọn nílẹ̀ Lárúbáwá a lè gbà o a wàá tún fi fọ́tò kan pẹ̀lú ẹ̀ kẹ́ lè bá a mọ̀ pé wèrè lẹ́yìn fẹ́ fi kúnnú ẹ̀sìn tiyín a sì ní gbà fún yín. Dr. Sharafudeen orí yín ní ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin ní àwa tá à ń kí ra wa pé ẹ kú ọlá Jímọ̀ o ẹ̀mí wa ò ṣe púpọ̀ rẹ̀ àdádálẹ̀ ni. ẹ dákun Juma Mubarak èdè wo ni ṣebédè Lárúbáwá ni kó máa jẹ́ pé ìsọkúsọ lẹ sọ sínú tírà mẹ́rìnlá tẹ́ ẹ gbé lọ kàtà tẹ́ ẹ lọ fi gbà wọ́ọ̀dù. torí tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa pé báwo la ṣe fẹ́ kíra wa ní Jímọ̀ ní èdè abínibí tẹ́ ẹ tú tẹ́ ẹ bá fi ẹ kú ọlá Jímọ̀ ẹ̀mí wa ó ṣe púpọ̀ ẹ̀ tẹ́ ẹ bá fi kún olódo nìyẹn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. Bàbá wa Mudir Markaz mo bá yín yọ̀ gidi gan wàláì mo bá yín yọ̀ o bàbá bímọ ọmọ sì tún ẹ̀yìn bàbá ẹ̀ ṣe lórúkọ Mudir Markaz Al-Habib Alilori ẹ dákun ẹ mọ̀ ni mo pè yín lóko o ó kọlà á pe aládé ó kọlà á pe àmírù dókítà ó kọlà á pè wọ́n kó lè bá a dùn èmi ìyá Kàsẹ́ẹ̀tì tún dé ṣe rí gbogbo ìnáwó tí àwọn bàbá ṣe láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí ó milẹ̀ tìtì a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n fi gbé ìsìláàmù sókè ni ẹ̀yin tínú yín ò dùn ẹ lọ ra ṣúgà o tàbí kẹ́ ẹ ra dàbí dùn kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ wá máa ládùúgbò àìpé bí ti bàbá wa Alilori tó fi ọmọ sílẹ̀ tọmọ náà sì soríire tó tẹ́yìn rẹ̀ ṣe ẹ máa gbàdúrà bẹ́ẹ̀ tẹ́ bá jẹ́ pé nǹkan mi ilẹ̀ ń bá ń gbà ẹ lè bá o òdodo ní a mọ́ sọ̀hún obìnrin ló ń sọ̀rọ̀ o kì í ṣọkùnrin ṣe wá rí bí èèyàn tí mọ pé àwùjọ ta ni ń ló dàgbàsókè ń bi àpèjọ yìí ni ẹ dákun ẹni re ẹ bá rú àwùjọ yìí ẹ bá rìn ẹ má jẹ́ kán pọlá mọ́ yín lára nínú ẹ̀sìn Islam ẹ dákun ẹ̀yin èèyàn ńláńlá yòókù tó jẹ́ pé a kàn ń rí yín ni àwọn ẹni à ń rí yín mọ́ wọ́n dọ̀tí gbogbo ẹnu ni mo fi sọ wọ́n dọ̀tí wọn ò lè wá sọ níta kódà wọn ò lè jiyàn ẹ̀ àwa ti pẹ́ tá ti ń bá wọn fà o ọ̀kọ̀ọ̀kan wọ́n sì ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ẹ wá dákun torí Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ mo fẹ́ kẹ́ ẹ lọ wo wáàsí tí Ṣèyíkì Akéúgbà Góòlù Taofik tó ṣe máa pín papọ̀ mọ́ ọ́díò yìí kẹ́ ẹ jókòó kẹ́ ẹ gbọ́ dórí ìtàn Ànábì dórí ìtàn bí mọ́sálásí ṣe dọ́yọ̀ọ́ Ṣèyíkì Akéúgbà Góòlù sọ torí pé kí ni ẹ ti rin láyé Àbáàsì òpìtàn lẹ Yorùbá alahaj láyé Abbas ẹ ti rin fín ẹ wá gbọ́n tí wọ́n tún sọ torí iṣẹ́ rẹ̀ ẹ̀yin Alakatakiti ẹ̀yin tẹ́ ẹ̀ dá kan mọ̀ èmi ò porúkọ yín o kì í ṣe fẹ́ èbúkẹ́ ẹ lè kán lè bá a mọ ẹ̀yin tẹ́ ẹ da ìsìláàmù rú tẹ́ ẹ fẹ́ gbọ́mọ ọba fọ́sùn tẹ́ ẹ fẹ́ gba èdè Yorùbá kúrò lẹ́nu wa kẹ́ ẹ gbé fún wọn nílẹ̀ Lárúbáwá a lè gbà o a wàá tún fi fọ́tò kan pẹ̀lú ẹ̀
kẹ́ lè bá a mọ̀ pé wèrè lẹ́yìn fẹ́ fi kúnnú ẹ̀sìn tiyín a sì ní gbà fún yín. Dr. Sharafudeen orí yín ní ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ̀yin ní àwa tá ń kí ra wa pé ẹ kú ọlá Jímọ̀ o. Ẹ̀mí wa ó ṣe púpọ̀ rẹ̀ àdádálẹ̀ ni. Ẹ dákun, Juma Mubarak èdè wo ni? Ṣé bédè Lárúbáwá ni? Kó máa jẹ́ pé ìsọkúsọ lẹ sọ sínú tírà mẹ́rìnlá tẹ́ ẹ gbé lọ kàtà tẹ́ ẹ lọ fi gbà wọ́ọ̀dù o. Torí tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa pé báwo la ṣe fẹ́ kíra wa ní Jímọ̀ ní èdè abínibí tẹ́ ẹ tú, tẹ́ ẹ bá fi ẹ kú ọlá Jímọ̀ ẹ̀mí wa ó ṣe púpọ̀ ẹ̀, tẹ́ ẹ bá fi kún olódo nìyẹn. Olódo nìyí o. Dr. Sharafudeen ẹ ń sọ tí ò dáa lórí ẹ̀sìn. Ẹni bá ń pè yín ní ọmọ kéde ẹ kàn rán Lárúbáwá lẹ́nu ni bí kí n máa rán Haúsá lẹ́nu. Bí kí n máa rán Haúsá lẹ́nu. Ǹjẹ́ gbọ́? Kéwúlẹ̀ lọ ka. Ṣé tradition wọn lẹ wà nú ẹ̀ ni? Rárá. Ẹ̀yin ní ẹni tí ò mọ̀ ká àdádálẹ̀ ìní ká kíra wa kú ọlá Jímọ̀. Ẹ̀yin ò tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan kẹ́ẹ̀kan forí sọlẹ̀ kẹ́ẹ̀sì dìde tẹ̀sùbá àgàn ẹ̀ ní ṣe ẹ̀ kàn sọ pé Allah jẹ́ kí ni? Kí ni Allah lédè Yorùbá? Ọlọ́run ni. Èmi ò bá yín lọ sí tàwọn oníṣẹ̀ṣe. Allah máa jọ ṣe pọ̀ àtòníṣẹ̀ṣe àti Kìrìsìtẹ́nì á ṣe pọ̀. Torí pé kí ni n tó bá imú yín máa gba award ẹ ti bá Kìrìsìtẹ́nì ṣe o. Ǹjẹ́ gbọ́? N tó bá sì mú yín máa gun aeroplane ẹ ti bá Kìrìsìtẹ́nì ṣe, ẹ sì ti bó oníṣẹ̀ṣe ṣe. Ǹjẹ́ gbọ́? Mo fún tí ìwò mo tún darí sọ́dọ̀ ẹ̀yin náà. Tẹ́ ń sọ̀rọ̀ nípa mọ́sálásí. Ipe mọ́sálásí Òyìnbó ni àkọ́kọ́ irọ́ gbunduku. Torí pé kí ni ṣe rí èèyàn méjì lórí nẹ́ẹ̀tì ẹ̀ ń kọ́ kéwú ẹ̀ ń kọ́ ìmọ̀ tí àwọn èèyàn ò fi làákà ìgbé lẹ́yìn onísálàfì ẹ̀ ń kọ́ mọ̀ lára bàbá wa Mudir Markaz ẹ̀ dẹ̀ ń kọ́ ìmọ̀ lára bàbá wa Mubarak Sheikh Mubarak ẹ̀ dẹ̀ tún kọ́ ìmọ̀ lára Sheikh Akeugba Gold. Ẹ̀yin sálàfì náà gbogbo sálàfì ni mo wí kì í ṣe 1990 gbogbo yín pátá tẹ́ ẹ̀ bá ti torí gbogbo tẹ́ ẹ̀ ń sọ pátá kò bẹ́sìn mu. Ẹ ń kọ́ ìmọ̀ ni ó dá ní Sheikh Akeugba Gold ó ti wá fi ìtàn àti ẹ̀sìn ó ti fi kún wáàsí rẹ̀. Ó yá afẹ́mọ bí ẹ ti fẹ́ rí ti yín mú fún tí ìwò ńgbà tẹ ní ìsìláàmù ló dá lù wò kalẹ̀ tá a sì tún rí àwòkọ. Ibo nìtàn àwòkọ ti jáde tó ìwádìí tìwó tẹ́ ń bá wòkó wọ sọ́pọ̀ tẹ́ ń bá wọn Hindu tó jẹ́ pé àwọn gan-an wọ́n ń kàrámọ́ àwòkọ tí wọ́n tún ń sìn bí òòṣà. Ẹ wo ọrùn ọba wa ni Abdulrasheed Olúwo. Ọba wa Abdulrasheed ó ń pòwe fún yín pé ẹ gọ̀ òun ò gbẹ́sìn lórí bẹ́yìn ṣe gbé lórí. Ìtí ń dùn ló ti sọ yẹn pé ẹ má fọmọ sowó mọ́ àwa tẹ̀lé lórí yẹn. Ẹ má fi èèyàn sowó mọ́ àtẹ̀lé lórí yẹn. Ṣùgbọ́n yòókù ẹ gbàgbé kábíyèsí Olúwo ò bá yín ṣe o. Ìyàwó owó kò fi jáàbù sórí. Kẹ́ ẹ tún gbọ́ ẹ̀yin tí mọ́sálásí ti kọ́kọ́ délù wò ó tó bá yẹ pé nú Ọ̀yọ́ mọ́sálásí Ìwó ni.
àárí ìyàwó kábíyèsí wa níwò kò wọ ìjáàbù rí o mọ́dẹ́lì ló ń ṣe o wọ́n dẹ̀ tún ṣe fọ́tóṣúùtì mi ì fi bú bàbá wa o kábíyèsí Abdulrasheed wọ́n láwọn fẹ́ jà mí rù wọ́n ń wọṣọ papọ̀ máwòkó kí lẹ̀ ń sọ yìí ìyàwó wọn fi lẹ̀kẹ̀ sọ́rùn wọ́n ń ṣe fọ́tóṣúùtì wọ́n ń fi ìgèlè kọ́wọ́ kò sí borùn ń bẹ̀ wọn ò wọ jáàbù ẹnu gbà wọn lọ mọ́sálásí ní Mọ́kà náà ti wọ jàlábíà níyàwó náà ti lo làpáyà kì í tún ṣe jáàbù làpáyà ló lò jẹ́ akọ yín lóríṣiríṣi aṣọ tẹ́ ń wọ̀ ni ẹ kàn ń wọ̀ ni ẹ̀ morúkọ rẹ̀ tán ẹ ń wọ̀ ni ẹ̀ morúkọ rẹ̀ tán ẹ̀yin lọ ka kéwú ni àwa bá wọn gbéṣẹ́ tá a sì mọ gbogbo bí nǹkan ṣe lọ níbẹ̀ kí lẹ fẹ́ sọ fún wa ìtàn wo wọ́n ní wá wò wọn ò pé lédè lárúbáwá pé asmata al shuf wá wò ńlójífá fún ìwò orúkọ bíi ìṣẹ̀ṣe náà sì fi ń kí ìwò àríkẹ́ kí ìwò pẹ̀lú kúlíyà àyù àlìkáfìrú náà àríkẹ́ kí ìwò pẹ̀lú tàbátì àdá àríkẹ́ kí ìwò pẹ̀lú súnmọ̀láyà kínní kan kí ìwò bẹ́ẹ̀ o torí bẹ́ẹ̀ Mufti Ìwò wá kọ́ ẹ̀kọ́ lẹ́nu Sheikh Akeugba Gold ẹ̀yin ní ń bẹ́ níṣẹ̀ṣeéṣe ó ń bá ẹlẹ́bọ ṣe ó ń lọ ṣe àtúnṣe ó gbọ́dọ̀ ṣe ẹ̀yin náà ń fún oníṣẹ̀ṣe ẹ̀ ń bawọ́ pẹ̀lú oníṣẹ̀ṣe ẹ̀ dẹ̀ ń fún wọn láwọ́ọ̀dù ṣé ẹ lérò ipá ní rí ni ìní pé bí wọn bá mú ẹ wò bàbá Waziri gbogbo tó ti ṣẹlẹ̀ wá yẹn á fi èyí bùn yín tírú ẹ̀ bá tún wáyé wàláì kóòtù lẹ máa bára yín Ọlọ́run kí ló dé ìwọ láti gbọ́ tẹ́ẹ̀tì lẹ́wà níwò títí fire brigade ó ní di 700 tí wọ́n ètò nǹkan ṣe ẹ̀ ń dúró de kí gómìnà ní kó wá ṣe títí gbogbo ọjà tó fi jóná tán owó wa ti di 7 million ní ìsìn ṣé kò sọ́ba lù wò ni tí ó fi tún ṣe ni ọdọ oṣooṣù lọ́ba kábíyèsí Abdulrasheed ayọ̀ bí ọjọ́ oṣooṣù ní fi ń dájọ́ ní rọ́ọ̀fì ní ra gbogbo ẹ̀ ọjà ń jóná kò sí bá fire brigade kí ni ìmúra yín nílùú yẹn kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ lẹ́ ṣe nílùú Ìwó débi tí ó ṣìyàn lórí táyọ̀ kẹ́ ẹ mọ̀ pèpè sí rọ́ Mufti Ìwó táyọ̀ kẹ́ ẹ mọ̀ díjà alẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́ńbẹ́lẹ́kù ẹlòmíì ẹ wò jókòó tí wọ́n jókòó fún University of Arabic ní Agége ẹ wò ó ekulé gbọ́ sọ fún toko àìmọye kìrìsìtẹ́nì wọ́n tẹ love and like wọ́n ṣíà rẹ̀ àìmọye oníṣẹ̀ṣe tẹ love and like wọ́n ṣíà rẹ̀ lẹ́kùn sílẹ̀ fún anybody tí ó bá lọ kàwé níbẹ̀ ó ń kàwé tán báyìí ó tún ní scholarship ni Alhaji Ibrahim Awal bàbá wa Kẹ́mi Ọláògùn ọmọ olórí burúkú tó ti fẹ́ dà wá pọ̀ débi tá fẹ́ àti ẹ̀ṣàrín fífún yín ni bọ̀tọ̀ Ọlọ́run wá ṣe é Ọlọ́run tètè ṣí ojú yín Ọlọ́run tètè ṣí ojú yín ní ẹ̀kọ́ o ẹ fi gáàpù sí aṣọ yín ò ní ya èyí tó ti gbérí sókè wàláhì Ọlọ́run ò ní jí ó lọlẹ̀ bàbá wa Ibrahim Awal gbogbo takuntakun tẹ́ ẹ ṣe níbẹ̀ yẹn kò sẹ́ni tí ò rí wàláhì a dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ yín ò máa lo òkè pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ ní gbẹ̀yìn nínú ẹ̀sìn ìsìláàmù gbogbo àwọn ẹni bá sì pè yín náà Ọlọ́run ó fún yín ní ìmánì láti ṣe fún wọn ṣé ẹ ti gbọ́ ẹ ṣe àdúpẹ́ behalf of ń tẹ́ ẹ lọ ṣe ní last week ní ìlú Èkó
irú àwọn ẹni tá a fẹ́ mọ̀ rí wọ́n jókòó pẹ̀lú àwọn gómìnà kankan wọ́n sọ̀rọ̀ ìlú rèé o bí ó ṣe rí rèé bí ó ṣe rí rèé o obìnrin Ajá Saidat ìyàwó Alhaji Ibrahim Ummul Mu'minina wàláì látẹnu mi ó ti gba umu original umu kì í ṣe pé ní umu tó ń fi káàkiri umu lẹ Yorùbá àti la máa níkàn sí i tá a sì bẹ́ẹ̀ fà á gidi gan tí gbogbo àwọn obìnrin ó mọ̀ pé àti ní umu mi ẹnìkan ò lè máa fi àṣemìrín ìsìnkè lórí kinní o àfẹ́ umu tí ó mọ dà wá láàmú lórí nẹ́ẹ̀tì tí ó mọ tú aṣọ lára àwọn àfáà lórí nẹ́ẹ̀tì afẹ́kẹ́ pé méjì afẹ́kẹ́ pé méjì ó tiẹ̀ wá tó gẹ́ àwa ọ̀dọ́ á kọ́ àwọn ọ̀dọ́ jáde kí wọn náà jẹ́ umu ọ̀dọ́ torí ó ń ṣe takuntakun yàyà mẹ́fà kì í ṣe fún ẹ̀sìn ìsìláàmù nìkan fún àwọn ọmọ tán bá nírànlọ́wọ́ arí gbogbo tó ń ṣe Ajá Saidatu pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó gbà lẹ́sìn fún ẹ iná ò ní tánú owó ẹ lágbára Ọlọ́run gbogbo takuntakun tó ṣe lẹ́kọ̀ọ́ ní last week wò ó àìmọye àwọn ìyá wọn kan sára fún ọ ni wọ́n kan sára fún ọ o tó o gbà lóòótọ́ umu gidi ni ọ kì í ṣe pé ní umu torí pé azikiri tó ń ṣe rárá ó ti di umu fún gbogbo àwọn obìnrin ilẹ̀ Yorùbá ó ti di umu tán bá níta ló sọ pé ìyá Kàsẹ́ẹ̀tì ló sọ ipe mi ni mo sọ tí ó sì sí anybody tó lè yẹ ó ti gba umu ǹjọ́ gbọ́ ẹni tó bá wù kó pè ọ́ ní umu ẹni tí ò bá wù kó mọ́mọ́ ní umu àló ti di umu ó dìgbà tá a bá fẹ́ wúyè rẹ̀ fún ọ lóòótọ́ mọ̀ pé ó ti di original umu gbogbo ẹnu mo sì fi sọ wàláì gbogbo ẹnu ni mo fi sọ tí mẹ́mẹ́ kan ò lè mè torí tá a bá ní umu ẹyọ kan wàhálà ni àfẹ́ umu tí ó mọ dà wá láàmú lórí nẹ́ẹ̀tì àfẹ́ umu tí ì ṣe pé nípa ẹ̀sìn ló ń lọ fún ẹjọ́ lọ́tún ẹjọ́ lósì gbogbo diaspora náà ti rojọ́ kiri nídìí irú umu bẹ́ẹ̀ mọ́ kájọ́kọ̀ sáyé wọn ti dàgbà wọ́n ti expire àwa umu gidi o umu tí ó mọra rẹ̀ pé inú ẹ̀sìn lòún wà yìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ó dẹ̀ gbọ̀pá àṣẹ yẹn tí gbogbo ayé ò rí wàá gba ọ̀pá àṣẹ yẹn tí gbogbo ayé ò rí ẹ ṣé bàbá wa wà iná ò ní tán lọ́wọ́ yín o ẹ dákun ẹ lọ máa ṣíà ètò tí Ṣèyíkì Akéwùgbà Góòlù tán ṣe ẹ wò ó wọ̀ mí ní Akínyẹmí ara atúnkẹ́kọ̀ọ́ nú ẹ̀ dáadáa torí bẹ́ẹ̀ ẹ̀yin onísọkúsọ nínú ẹ̀sìn ẹ fẹ́ dá wàhálà lẹ́lẹ̀ ká mọ̀ kíra wa pé ẹ kú ọlá Jímọ̀ o nǹkan ká máa sọ lárúbáwá ni ẹ kọjá sí ẹ tiẹ̀ kọjá sílẹ̀ Mọ́kà ni kàtà ni ẹ lọ torí àwọn náà máa rán yín iṣẹ́kíṣẹ́ ọmọ ọlọ́mọ kan ló ti gún sínú ẹ̀wọ̀n l'Amẹ́ríkà yẹn láti kàtà náà ni. Dr. Sharafdeen ìlà oní àdádálẹ̀ ni ìlà ó sì ń sọ Yorùbá ó sì ló ń túmọ̀ Kùránì sí Yorùbá irọ́ ló ń tú á tiẹ̀ wá á testify gbogbo òwe tó tẹ́ ẹ gbé lọ sí kàtà a máa rí a máa wò wò ẹ lọ tẹ Google kẹ ní kó kí wa ní Juma Mubarak lédè Yorùbá ẹni kó gbé jáde bóyá ń gbé bá fẹ́ báyàwó oyún sùn níṣe lẹ́sọ̀ pé àmọ́ burúkà ó yá gbé díẹ̀ wá lédè Lárúbáwá kẹ́ lè bá wọlé ń gbé bá ṣe bísímìláì nígbà tí ìṣẹ̀ran léyà lẹ fẹ́ dú. Dr. Sharafdeen wá sí yín ò dáa
gbogbo ẹnu ni mo fi sọ wá sí yín ò dáa ìlà ò dáa ká kí ni jímọ̀ ò dáa ká ya fọ́tò kò dáa ká ṣe tòkú kò dáa tiyín ti ta kí wá lẹ tú sínú kùránì tẹ́ gbé lọ bá wọn kàtà irọ́ pátá gbu lẹ ń tú kiri tó bá tún lọ́dún tí ń bọ̀ nísìn wọ́n ti ń purọ́ mi lẹ́lẹ̀ tí wọ́n máa kọ o tí wọ́n gbé lọ á wà á yan èèyàn tí ó lọ sí kàtà gbogbo òwe tẹ́ ẹ bá tẹ̀ lọ àfi kán gbé wálé ká wá tu wò á sanwó ẹ máa wòran eré lẹ máa pè nínú èyí tẹ́ ẹ kó sí àìjẹ́ bẹ́ẹ̀ a máa gbé yín ẹ̀yin àtìyàwó yín àtọmọ yín pátápátá ó di kàtà ẹ lọ jókòó síbi àìjẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá jẹ́ àsinmi lórí nẹ́ẹ̀tì àníjẹ́yìn náà sinmi. bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti ní yunifásitì kò sínú ipá à ń lọ gba kinní kan níbì kan igbá àwo gbogbo ìtẹ́ ìgbàdí ọ̀hún náà ìrọ́lẹ̀ wá ń pa fún wa. mo ka mísírà mo ka jámíà mo ka jàgídínà ó dá ẹ̀ ká gègé tẹ́ ẹ̀ sì gbàgbé tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ká gègé tẹ́ ṣiṣẹ́ any school tẹ́ bá kà nílé ké gbogbo ilé ké tó wà nílẹ̀ Yorùbá tẹ́ bá kà yunifásitì yín tẹ́ bá fẹ́ kà àwa Nàìjíríà náà ti ní yunifásitì ẹ lọ síbi èyí tó bá wù yín kẹ́ ẹ gba dìgírì yín ǹjẹ́ ẹ gbọ́ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu kálàáfíà ọmọ tó gbogbo wa o ògo ni fún gbogbo wa pátápátá ẹ̀mí wa ó gùn